Abeokuta, Ẹ̀gbámọlísàbí agbóhùn àkàlà, ìlú ńlá tí ó ṣe fọwọ́rọ́ tì sẹ́yìn. Ìdí nìyí t'Abeokuta Descendant Association of Baltimore ṣe ní tẹnitẹni tìkísà ń tà tán. Ẹni sọ lẹ́nu sàpò ìyàkọ́. Ìlú mẹ́ta ló parapọ̀ gẹ́gẹ́ bí Ẹ̀gbá níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ẹ̀gbá lógbó ni wọ́n ń jẹ́ o létí Ọ̀yọ́ nígbà náà. Ẹ̀gbá gbẹ̀yìn tá a mọ̀ sáké lónìí, Ẹ̀gbá àárín tá a mọ̀ sókè ọ̀nà, àtẹ̀gbá gbàgbòrá, ìrẹ́jẹ àti ìṣákọ́lẹ̀ táwọn ìlàrí Ọ̀yọ́ ń gbà lọ́wọ́ Ẹ̀gbá. Bóun ló mú kí Lísàbí bẹ́gbà fòpin sí ní 1779 nígbà tó ní ìyànjú àwọn ìlàrí ọlọ́yọ̀ọ́ làárọ̀ tóun. Wọ́n ṣe bẹ́ẹ̀ lóòótọ́ lógún bá dé, wọ́n jagun wọ́n ṣẹ́gun ni wọ́n ṣe ń pè wọ́n lẹ́gbàá ọmọ Lísàbí. Kò pẹ́ kò jìnnà ogun Àfọ̀njá ṣẹlẹ̀ èyí tó milẹ̀ Yorùbá tìtì. Àwọn Ẹ̀gbá ló gbó kúrò létí Ọ̀yọ́, ìlú Ìbàdàn ni wọ́n kọ́kọ́ sá lọ. Máyẹ̀ gbìyànjú láti mú wọn sìn. Ẹ̀gbá ránṣẹ́ sí Ṣódẹkẹ́ lẹ́yìn tí Lámọ̀dí tó gbìyànjú láti gbà wọ́n lọ́wọ́ Máyẹ̀ jáde láyé. Ṣódẹkẹ́ ló kó Ẹ̀gbá kúrò nìbàdàn ní 1829. Ẹ̀gbá gbẹ̀yìn tí Ṣẹ̀gbá Aláké lè tẹ̀dú sétí Rẹ́mọ. Ẹ̀gbá àárín lọ sétí odò ọ̀nà náà ṣe ń pè wọ́n lẹ́gbàá òkè ọ̀nà. Ẹ̀gbá gbàbùrà lọ tẹ̀dó sílé Ìdó létí Ìbàdàn náà ṣe ń pè wọ́n lágbùrá ilé Ìdó. Ibẹ̀ ni gbogbo wọn wà tí wọ́n ti gbọ́ ìròyìn àgbẹ̀ kan ọmọ Ìtòkù ní 1830. Àgbẹ̀ ní Adágbá ó sì tún jẹ́ ọdẹ pẹ̀lú. Nínú oko Adágbá lolúmọ wà. Gbogbo ibi tó ń jẹ́ Ìkẹjà lónìí oko Adágbá ni. Láti bẹ̀ ní Ṣódẹkẹ́ ti kó àwọn aké wá sóko Adágbá. Àwọn gbàgbùrà náà kúrò nílé Ìdó láti wá bá Ṣódẹkẹ́ níbẹ̀. Àwọn tòkè ọ̀nà náà wá kó bá Ṣódẹkẹ́ lóko Adágbá o. Oko Adágbá ni wọ́n ń pè é kó tó di pé Adágbá jáde láyé tí wọ́n sì ń pè é l'Abẹ́òkúta. Òwú la kọ́dá bẹ́ẹ̀ ló wọ ẹbí rẹ̀ wò. Èlò ńlá lòwú gbógun ló pín òwú káàkiri dòní nítorí ìjà tó bẹ́lẹ̀ nípa òwú ẹrú ṣíṣe lọ́jà Àpòmọ̀ lẹ́yìn tífẹ́ àti Ìjẹ̀bú parapọ̀ láti gbógun tì wọ́n. Ogun yìí ló lé wọn kúrò lórílẹ̀ Òwú lórílẹ̀ Ẹrùnmú. Èyí ló fà á tó wú ṣe wà káàkiri. 1834 ni Òní kó wọn d'Abẹ́òkúta àtòwú Ìpọ́nlé àtòwú orílẹ̀ Ẹrùnmú. Ṣáájú àkókò yìí làwọn ìbára ti wà. Ifẹ̀ nìbára ti ṣẹ̀ wá láti bẹ̀ ó dọ̀yọ́, látọ̀yọ́ ó dìgbẹ́tì gẹ́gẹ́ bí Ifá ṣe ń darí wọn títí tí wọ́n fi dé Bàrà Orílẹ̀ ní 1634. Ogun Dàòmẹ̀ àtogun lóríṣiríṣi bóun ló mú àwọn kan lọ sí Láròó táwọn kan sì tẹ̀dó sí Bàrà l'Abẹ́òkúta. Ní báyìí Aké, Òkè Ọ̀nà, Gbàgbùrá, Òwú àti Bàrà jọ ń gbé pọ̀ pẹ̀lú ìrẹ́pọ̀ l'Abẹ́òkúta. Tá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà, Abẹ́òkúta ò ṣeé fọwọ́rọ́ tì sẹ́yìn nítorí àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ti Abẹ́òkúta jáde ni. Àwọn èèyàn bíi Báàmí Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́ GCFR, MKO Abíọ́lá kọ́lọ́run tó ń bọ̀ délẹ̀ fẹ́ni rè, Pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká, Ẹ̀là Aníkúlápó Kútì, Fúnmiláyọ̀ Ransom Kútì, Olú Jacobs, Ayọ̀ Ṣógunró, Adétòkunbọ̀ Adémọ́lá, Peter Akínọlá, Ṣẹ́gun Ọ̀dẹ́gbàmí àti gbogbo ọmọ ẹgbẹ́ Abeokuta Descendant Association of Baltimore. Òró lórí ire ni gbogbo wọn yàtọ̀ sókè Olúmọ. Àwọn ohun mèremère mìíràn ló gúnlẹ̀ s'Abẹ́òkúta. Odò Ògún bẹ́ńbẹ́, St. Peter's Cathedral tó jẹ́ ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ tó dá sílẹ̀ ní 1898 ń bẹ́ńbẹ́. Abeokuta Central Mosque Ìkẹjà ìtàn dálẹ̀ ní 1925 náà bẹ́ńbẹ́. Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library, Kuti Heritage Museum, Centenary Hall èyí tó wà l'Áké, Adire Mall, June 12 Cultural Center, longest pedestrian bridge in sub-Sahara Africa ìyún tó wà ní Pansẹ́kẹ́. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìwé ìròyìn gbogbo alámọ̀bí tó gúnlẹ̀ sí. Tá a bá tún wá ń sọ̀rọ̀ nípa àdìrẹ ṣíṣe, Abẹ́òkúta ló ní tie and dye. Àwọn aṣọ àdìrẹ wa Kampala lóríṣiríṣi. Ṣé ti bàtíìkì ni èyí tí wọ́n fi wax tàbí candle tí wọ́n yọ́ ṣe, àtomi gbóná, àbí tie and dye tí wọ́n ń pè ní cracky èyí tí wọ́n fi sínú starch funfun pẹ̀lú aró oríṣiríṣi. Àdìrẹ ẹlẹ́kọ náà ń bẹ ń bẹ, tí machine náà ń bẹ èyí tí wọ́n fi ẹ̀lú ṣe àti àwọn èròjà oríṣiríṣi míì. Tá a bá ń sọ̀rọ̀ nípa afẹ́, ilé ìtura tó jẹ́ ìgbàlódé lóríṣiríṣi ló ń bẹ l'Abẹ́òkúta. Tá a bá ń sọ̀rọ̀ fàájì, Abẹ́òkúta ò sí fọwọ́ rọ́tì sẹ́yìn. Àsìkò tó ẹ jẹ́ kí gbogbo ọmọ Abẹ́òkúta lápapọ̀ náà. Abẹ́òkúta ìlú ńlá, Ẹ̀gbámọlísàbí èmi Akínyìn onígbèjì gbẹ̀jọ́. Abeokuta Descendant Association of Baltimore lónìí kì í relé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin ọmọ Ẹ̀gbá ẹ̀jẹ̀ àjọ lọ o. Ẹ̀yin ọmọ Olúmọ, ẹ̀yin ọmọ Olúmọ, ọmọ Ẹ̀gbá ẹ̀wò yáyà. Ẹ̀yin ọmọ Olúmọ, ẹ̀yin lọ́mọ òṣìlẹ̀kùn palẹ̀kùndé, ọmọ erin jogún ọlá àrídìí ògo lójú ogun. Ẹ̀gbá ọmọ asẹ́ ti mú kíkan, ọmọ yúnmúyúnmú lóró wíké.
ìbọnba márùn ní bẹ́lẹ́gbà ilé alákí ọba ni ọ̀ṣìlẹ̀ ọba ni àgùrá ọba ni olówó òdúró ọba ni olùbàrà ọba ni ṣe Ẹ̀gbá kọ́lápọ̀ wọn di ìlú ńlá ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo ọmọ agbójó lọ́wọ́ ogun ọmọ abátábútú ọlọ́rọ̀ ọmọ ajífọwọ́ àlejò bánú Ẹ̀gbá gbalẹ̀ Ẹ̀gbá gbogbo ìgbàkúgbà lẹ́jọ́ Ẹ̀gbá ń járe Ẹ̀gbá fọlájà ó fètè jà Ẹ̀gbá onígbẹ̀dù alùlà Ẹ̀gbá onígbẹ̀dù alùlò lọ ogun wọn tẹ̀lú lé wọn kúrò lórílẹ̀ òkú àdàgbà ni wọ́n ń sùn níbẹ̀ lólùfimọ́ ara òkú àdàgbà ìgbógun lólé bàbá yín dábẹ́ Olúmọ kò sógun mọ́ kò sọ̀tẹ̀ mọ́ olùgbàyìn la èèyàn mọ Olúmọ o kí náà ṣe ni Mẹ́kà tí wọn kì í ṣe lẹ́gbàá ilé bó jẹ́ tómi sẹ́mísẹ́mí odò ògùn bẹ lẹ́gbàá ilé ọ̀sẹ̀ ń gòkè arapalẹ̀ yín gòkè Olúmọ èèyàn máa ké ó yẹ ẹ̀mí àbọ̀ ẹ̀jẹ̀ kì í onígbèjì gbẹ́jọ akéètì kábíyèsí ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ kẹta ara ake májò jólọ́fà gbòdìdí ẹni májò méjì ọmọ àjògbẹ̀rú májògbẹ̀tọ́ tó rẹrú ní sinmi ẹ̀kọ́ kì í síníyàn ẹ̀yin lọ́mọ agbójó lọ́wọ́ ogun òru là á ṣèkà ẹni ṣe lọ́sàn-án nílé farare lọ ọ̀sán là á ṣòro tọ́ ọmọ ẹja tó ń gbénu ibú ṣòro ọmọ ọlọ́ká mẹ́rìndínlógún ẹ̀yin lọ́mọ eléré mẹ́fà ọmọ onígbẹ̀dù ọ̀rá ọmọ bó bá lè pẹja kó pẹja bó bá lè parọ́ kó parọ́ bó bá lè pẹ̀kú kó pẹ̀kú bó bá lè pẹ̀ràn kó pẹ̀ràn nbí gangan tó ń bẹ lódò ló gbọ́dọ̀ bá wọn jẹ ọmọ olùgbọ́njọ bí ni wọ́n ń kíyìn nílé bàbá tó bí yín lọ́mọ o ẹ̀yin tó kí ọ̀nà ẹ̀jẹ̀ ń kíyìn ó bá ṣe ń káwọn bàbá tó bí yín lọ́mọ òkè ọ̀nà lábẹ́ àkóso ọba Adédàpọ̀ Adéwálé Tẹ́jú Oṣó karùn-ún wíkẹ́ta ẹ̀yin lọ́mọ oko ẹ̀yin náà lọ́mọ àjògbẹ̀rú májògbẹ̀tọ́ tó rẹrú ní sinmi ẹ̀kọ́ kì í síníyàn ọmọ onílù kan ìlú tọmọ ò gbọ́dọ̀ jà kàkàkẹ́rù jà amóbìnrin ìjọba lókè méjì ọmọ onílù kan bàbá tìrìbà ọmọ onílù kan bàbá tìrìbà ọmọ olódó kan wéréké ọmọ olódó kan wéréké èyí tó sọdẹ ìpínlẹ̀ Ọ̀ṣìlẹ̀ tó dá bàtà ọmọ iwájú ọlọ́kọ̀ ti sowó ẹ̀yìn ọlọ́kọ̀ àṣejìgbà ilẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ àtàn yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfọ́ páwà káfàjẹwà káfọ́ gèdègèdè ọwọ́ wakọ̀ délé yìí ṣẹ́rí o gbogbo ọmọ gbàgùrá ilé yìí dó àpò ara fẹ́ràn kùn ọba wa tó lọ ọba Sàpúrì Babájídé Ìṣọ̀lá Bàkìrì Jàmólú kejì ọba ire o gbàgùrá ilé yìí dó ọmọ ìlú àgà ọmọ olúkúmọ́gbé àrìnàkérò ọmọ alájà dúdú ilé yìí dó tí ó gbọ́dọ̀ kú ní jẹ òjò kì í rọ̀ kó gbélé yìí dó bí ò bá gbàdó lába abáṣu nínú oko ọmọ bonílé òsùn kápẹ́ lẹ́yìn ìpínlẹ̀ ẹ̀ títí bó pẹ́ bóyá ọ̀run amúnilé lọ ẹni máa jọba lágùrà àmẹ́mú ìdí Ọ̀ṣun àfidẹ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́ mọ̀ ọmọ gbàgùrà agbólóhùn bí ọ̀jẹ̀ ọmọ agbẹ́jọ kọrùn bí ìlẹ̀kẹ̀ ni wọ́n ń kíyìn nílé bàbá tó bí yín lọ́mọ gbogbo ọmọ òwú kíní ọ̀hún ayé kan yín òwú la kọ́dá o òwú la kọ́dá o bẹ́ẹ̀ lówù ẹ bèrè wo òwú lábẹ́ ìṣàkóso ọba wa kábíyèsí Pòfẹ́sọ̀ Sàkámà Tẹ́milọ́lá ọmọ olówó òdúrú ọmọ ajífẹ́gbẹ́ ṣeré ọmọ afọjọjúmọ́ dára bí egbin owó òdúrú ọmọ aṣòro gbìmọ̀ ọmọ ajíbọ́ọ̀ṣì níbi ìwé lọmọ òwú lákàtì owó òwú gbòǹgbò òwú kì í ṣe kábẹ́ wọn kì í ránró àwí mẹ́nu kúrò ní tòwú ẹ̀yin lọmọ labẹ́rìn jọ ọmọ àtẹwọ́ gboyè ọmọ arọwọ́ mẹ́wẹ̀ẹ́wà gboyè nílé òwú ẹ̀yin lọmọ ẹ̀fúnrojọ́ epo èmi ò réèyàn tó búrẹ́wà rí lówú ewúrẹ́ ló bá búrẹ́wà ẹbọ ni wọ́n fi ń ṣe àgùntàn ló bá búrẹ́wà ẹbọ ni wọ́n fi ń ṣe tọ́mọ èèyàn bá búrẹ́wà òrò ní àgbé lọ ẹ̀yin ṣe mọ́lẹ́yìn ṣẹ́ṣọ̀ bí bàbá yín ṣe lówó mọ́ ni wọ́n ń ṣoge ọ̀kọ̀làkọ̀ tó bá gbowó ìlà lọ́wọ́ òwú bẹ́ẹ̀ gẹ́dẹ́ la bẹ́ẹ̀ wọn òwú la kọ́dá o bẹ́ẹ̀ dówó ẹ bèrè wò gbogbo ọmọ Ìbàrà ó yẹ jẹ́ ń kì í relé bàbá tó bí yín lọ́mọ ó yẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ jájọ́ lọ Ìbàrà lábẹ́ àkóso kábíyèsí ọba Jacob Ọmọládé ọmọ onígẹ̀lẹ̀dẹ́ ilé Ìbàrà ọmọ asúré jagun ọmọ alùlù gbẹdẹgbẹdẹ fọbẹjà ọmọ ajáwé wọlé àdìgbò ọmọ olóríṣà kan òrìṣà kan èyí tó kárọ sẹsẹ tó gbàrèké lójú àgbo Ìbàrà máa wọ ọmọ gbógun lé mi bọ̀ lẹ́yìn magbalẹwò gbógun lé mi bọ̀ magbalògùn gbógun lé mi bọ̀ ayàgbà bòrò lọ gbogbo ọmọ Ẹ̀gbá mọlẹ sábì agbóhùn àkàlà mo ní ẹ wá fòròyìn hàn mí ẹni ń gun yẹn lẹ́bẹ́ kí n ro kàkàn mi lè jọ kó ṣe bẹ́ẹ̀ kàkà kẹ́ fòròyìn hàn mí pẹlẹbẹ ìdílé gbélé mi lọ́wọ́ mo béèrè lẹ́lẹ́kejì bákan náà ni mo tún béèrè lẹ́ẹ̀kẹta
pẹ̀lẹ́bẹ̀ igi lẹ́tún gbélé mi lọ́wọ́ àṣẹ yúnmuyúnmu lóró ń ké nùmùnùmù lóró ń kùn nílé bàbá tó bí yín lọ́mọ ọmọ orò tí ń pagi orò tí ń pọ̀pẹ̀ orò tí ń pa bábùdà nílé bàbá tó bí yín lọ́mọ ìlú Ẹ̀gbá lápapọ̀ onídàárú àbòyún ilé àtúbọ̀ bí wẹ́rẹ́ àgbọn àtúbọ̀ tọwọ́ alábòsùn ìlọ́mọdé lágbà máa rí ṣe sí gbogbo ọmọ Abẹ́òkúta tó ń bẹ lájò pátá especially Abeokuta Descendant Association of Baltimore ẹ̀yin ò ní kú sọ́nà bí èéfín o ẹ ò ní báráyé fọwọ́ tì olórí ò ní wọ́n yín láṣẹ Ọlọ́run ọba o lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀ ńbẹ lágbé bí mi sí o ńbẹ lágbé tọ́ mi dàgbà o ilẹ̀ òmìnira máa yọ̀ o lórí Olúmọ máa yọ̀ o lórí Olúmọ.